ṣe rí gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ yìí pé kì í ṣe pé à ń bá àwọn pásítọ̀ lórúkọ jẹ́ ṣùgbọ́n ìwà tí wọ́n ń hù ẹ jẹ́ kó máa hàn síta kí àwọn míì má bàa fọ́ sí irú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ẹlòmíì. Òun ló dífá fún pásítọ̀ David Ojo Olúwaṣẹ̀san pẹ̀lú 8 million naira ẹ wo in fact alẹ́jì ní lọ́dọ̀ tèmi o ṣe ti gbọ́ because ẹ máa wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Awikoko. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé àwọn pásítọ̀ àwọn ló sponsor bandits? Èmi kọ́ o alẹ́jì ní o. Mo fẹ́ kí wọ́n lọ gbọ́ bí wọ́n ṣe sọ pásítọ̀ ìdídì ó dárúkọ àwọn pásítọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ yẹn. Àti pásítọ̀ Taiwo Ojo ṣáárí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí a ò bẹ́ anybody lórúkọ jẹ́ o ṣùgbọ́n ẹ jẹ́ kí iye wa lè ṣí káwa náà lè kí iye wa ṣí kí a má bàa bọ́ sọ́fìn. Ojú ti làjú gbogbo nǹkan báyìí lẹ́wọ̀ in fact ó ní ẹ̀tìkẹ́. Mo fẹ́ kí wọ́n lọ gbọ́ àwọn pásítọ̀ tó jẹ́ pé àwọn ló ń sponsor bandits àti àwọn oríṣiríṣi in fact ó ní agbára. Mo fẹ́ kí wọ́n lọ gbọ́ bí Awikoko bá ṣe tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀. Mo ní àṣàlẹ̀ ènìyàn Ọlọ́run in fact ó ní agbára. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ọ. Lórí former RCCG pastor David Ojo Olúwaṣẹ̀san tó skáàmù ìyá mi pẹ̀lú àwọn kọ̀ọ̀kan ní almost 50 million naira lórí wípé ìgbà tó ń ṣe pastor London Redeem ìyẹn ló fi wọlé sí àwọn èèyàn lára. Ẹ kọ́kọ́ mọ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ èṣù wípé èṣù ti arrest ọmọ Jésù. Wọ́n ti arrest David Ojo Olúwaṣẹ̀san finally ní Ọ̀ṣun State ní ṣé last month kọ́ ni. Now máa gbé fídíò ẹ̀ síta again. ẹ jẹ́ àṣedájọ́ àdúpẹ́ ẹ jẹ́ àdúpẹ́ agbára Jésù dà níbi tí èṣù lè jọba Pásítọ̀ náà tún arrest ẹ̀ ní ìlú Jésù dà kò sí ó ti kú. Ó ti kú. Pásítọ̀ David Ojo Olúwaṣẹ̀san ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí lórí another 8.1 something million naira. Pásítọ̀ ní o under Redeem ló wà tẹ́lẹ̀ and he was scamming people while he was before RCCG sent him away. He was a pastor. Ẹ wá síbí bẹ́ẹ̀ ẹ̀yin rò wípé Rótìmí ń wojú Uche ní ṣe oríire tí yóò bàjẹ́ tìrantìran ni. Gbogbo ẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé orúkọ Jésù tẹ́ ẹ fi ń ba ayé aláyé jẹ́ kí ọmọ mẹ́wàá kógún ọmọ dìde lára yín tí yóò ṣe ọjọ́ ọ̀la fún yín. Tó bá ti ń kú ọ̀la táwọn ọmọ yẹn máa bọ́ sí ojú ọ̀nà gbangba báyìí. Ojú ọ̀nà gbangba tán fi máa ṣàánú yín lọ́jọ́ ọ̀la Elédùmarè ó mọ̀ bá wa ka yín léyàn kan gbogbo ẹ̀yin pásítọ̀ oníṣẹ́ ibi ní Nàìjíríà. Kí ni mo sọ? Elédùmarè ó mọ̀ bá wa ka yín léyàn kan because enough is enough. àṣẹ wà. Ẹ̀yin kọ̀ọ̀kan wà tó jẹ́ pé torí ẹ̀rọ ayádasasin ẹ̀yin pastors kọ̀ọ̀kan wà torí ọ̀rọ̀ àwọn ayádasasin àwọn pastors tẹ́ wọ́n wà lókè ló ń bà yín lẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀. Mo understand. Irú àwa tá a ṣetán láti kú fún anything fún òótọ́ yìí lẹ́jẹ̀ á máa sọ lọ. Number 1 then number 2 ìdí tí ẹ̀yin kò ṣe sọ̀rọ̀ ni wípé torí àwọn olórí burúkú tó wà ní comment section yìí pé wọ́n á sọ wípé torí pé ẹ̀yin ògún òkè lẹ ṣe ń sọ̀rọ̀ ẹni tó wà lókè. Ṣé òkè làwọn pastors yìí wà? Ṣé òkè náà wà? Tí power tap bá ti wọ 50,000 màá play voice note yẹn màá máa lọ torí mo fẹ́ lọ ṣe groceries mo fẹ́ lọ jẹun tó wù mí mo tún bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. Ẹ jẹ́ káwọn pastors yín náà lọ wáṣẹ́ ṣe. Wọ́n ti ní opportunity láti lè wọ abroad. Ẹ̀yin olóṣó lórí burúkú tẹ̀ ń dáwó yẹn ní Nàìjíríà. Ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe olóṣó fún oríṣiríṣi pastors ṣé mọ̀ pé ayé yín ti bàjẹ́. How many of you lẹ rántí pé mo sọ nǹkan kan nípa lady kan? Pastor kan ó lọ sí church tí lady ti ń jọ́sìn. Bí wọ́n ṣe ní pastor yẹn ṣe máa ń ṣe
wọ́n bá ti invite pé kó wá mínísítà níbì kan wọ́n gbúdọ̀ fọmọ jíǹkẹ̀ kóun náà wá ọmọ tó máa bá sùn. ló bá dẹ̀ rí girl yìí ní chọ́ọ̀chì ọ̀rẹ́ ẹ̀ tó invite ẹ̀ fún crusade àti revival orí burúkú tẹ̀ máa ń ṣe káàkiri. ọ̀rọ̀ wọn dẹ̀ wọ̀ torí kì í ṣọmọ kékeré ni girl yẹn náà wọ́n dẹ̀ bára wọn sùn wọ́n ń fọ́ra wọn lẹ́nu. ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ní tiktok page lady yẹn lọ́wọ́. fídíò àwọn ọmọ yẹn ó sì wà lórí fóònù láti last year. àwọn ìbejì ọmọ tó fine ní tán jọ pásítọ̀ ìbí ìmúmú mo mọ skul tán lọ lẹ́kọ̀ọ́. ẹni tó gbé ọ̀rọ̀ yìí wá fún mi jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ girl yìí. Mr. Rotimi tẹ́lẹ̀ mo máa ń bú yín o ṣùgbọ́n gbà tèmi náà rí n tó ń ṣẹlẹ̀ nínú arolúwa ó tiẹ̀ ti sú wa báyìí ǹjọ́ Ọlọ́run wà mo sọ fún lẹ́jẹ̀ mo lọ́lọ́run wà sẹ́ẹ̀. àwọn wèrè yìí ló jẹ́ ká máa rò pé kò sọ́lọ́run. now pásítọ̀ tán invite yìí òun àti lady bẹ̀rẹ̀ sí ní kẹra wọn ná gidi kíkẹra wọn náà wá doyún. gẹ́ẹ̀yẹn dẹ̀ lọ ṣe scan ìbejì làǹtìlanti ni o. wọ́n ní táyé lolú ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n èjìrẹ́ òyìn làkí ẹgbẹ́ ogbórí igi rétérété ọ̀kan òun bá bí o èjì wọlé tán mi wá ẹ kẹ́ẹ̀dùnjọ́bí bá bẹ́ẹ̀ dúnjọ́bí ẹ ti mọ̀ pé yìí mo sọ tó mo mọ̀ pé gbogbo ẹ̀ pásọ̀sì yìí máa ń jókòó ẹ ní nísinmi ẹ tún pawọ́pọ̀ kẹ́ tún wá yìnbọn tẹ̀ yín lójú oorun ẹ pawọ́pọ̀ ẹ tún mú ọ̀bẹ mọ́kànjẹ̀ ẹ wá lò ó tó bá wọlé kò sọ́lọ́ mọ́ kò sí ọlọ́run òótọ́ mọ́. now lady wa lọ sọ fún invited guest wípé pastor lágbájá bàbá mi nínú olúwa ẹ jọ̀ọ́ mo ti lóyún o. olóyún kèmí kọ́ ni mo lóyún o ṣé mi nìkan ni mò ń bá ẹ̀sùn ní o lẹ́nu pastor sí lady wá wò pé ọ̀rọ̀ kúkú ti di iṣu atayanyan tẹ́lẹ̀ òun ò dẹ̀ lólùrànlọ́wọ́ mi ló bá lọ sọ fún pastor church títí ẹ̀ pé ọ̀rẹ́ yín tẹ̀ invite tán wá ṣe crusade èmi àti wọn à ń bẹ́nà à ń socket gidi ọ̀rọ̀ yẹn dẹ̀ ti wá doyún báyìí nínú ara olúwa ẹ̀ náà ni o. so tẹ bá báwọn girls yẹn tí wọ́n wà ní comment section tẹ́ rí wọn tó ń ṣe rádaràda olórí ibú ni wọ́n lẹ́bí wọn lára wọ́n ń supply ara wọn káàkiri ni. so at the end of the day pastor lady wa pé invited guest pé àlàyé nǹkan báyìí tẹ iṣu tẹ òkú tẹ ẹsìn ẹsẹ̀ ti yọ síta. ó dáa jọ nítorí ọlọ́run báyìí ó dáa mo ti gbọ́ ìyẹn dẹ̀ wá accept responsibilities. ṣé ẹ mọ tó burú jù ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí lady ìbímọ tán tára ti ara tútù ti gbẹ and everything ǹjẹ́ jẹ́ mọ̀ pé pastor ti tiẹ̀ náà ó tún wá bẹ̀rẹ̀ sí ní kẹ̀ná nínú ara olúwa náà ni o. èèyàn kú ikú oró lórí igi àgbélébù ẹ wo tẹ́ ẹ fi ara ẹ̀ ṣe torí tẹ́ ẹ fi ara Jésù yìí ṣeṣẹ́ ẹ ní jẹun ọmọ láyé ẹ ní ìsinmi. èyí tó dájú ní ìgbésí ayé yín ẹ ti lò ní years ẹ mọ wọnú ìgbèkùn kan sínú mi ni lẹ́yìn wèrè tẹ́ ti pera yín ní pásítọ̀ tẹ́ ẹ fi orúkọ Jésù ṣe rádáadáa. bàbá mi eze wòlíì Timothy mo gbọ́ voice note yín gbà tí mo wà níbi iṣẹ́ mo promise pé máa pè yín ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun sà. mo gbọ́ voice note yín ọlọ́run ò ní fi yín sílẹ̀. now how can the body of Christ be this filthy and dirty that you ọmọ wa bẹ ẹ pé pásítọ̀ ẹgbẹ́ ẹ ó kẹ́hún náà ó dẹ̀ wá bímọ tán ìwọ náà tún bẹ̀rẹ̀ sí ní kẹ́ná pásítọ̀ méjèèjì ìjọba máa gbé wọn síta. ẹ̀rù ọlọ́run ó báyìí torí máa fàjà fún wọn. wọ́n á rò pé bóyá mi ìmọ̀ àwọn fídíò àwọn ọmọ yẹn wà lọ́wọ́ mi péjì jẹ́ yẹn mo ní lọ́wọ́. now ẹ jẹ́ ká bọ́ sí orí ètò ẹ má bá wa power tap ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ń tàn ṣe jẹ́ ká play voice note yẹn jọ nítorí ọlọ́run ká lè máa lọlé. bàbá mi. nígbà tí ọlọ́run sọ fún mi pé ọlọ́run kọ́kọ́ sọ fún mi pé àwọn people wọ̀nyí pé they are the sponsor of bandits in Nigeria. ó ní gbogbo wọn lọ ní oko màálù
wọ́n ní oko màálù tí wọ́n ń support gbogbo wọn pátápátá kò sẹ́ni tó lè sọ pé òun ò lóko màálù. mo kọ́kọ́ sọ yẹn fún wọn. olúwa wa nígbà tó di December first Sunday in December olúwa ní kí n bi àwọn Adébóyè léèrè pé tó bá yẹ pé bandit ti gbé ọmọ wọn. ṣé bá ṣe pàjá kẹrì. tó bá yẹ pé àwọn bandit ti gbé ọmọ wọn wọ́n á rí nǹkan sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ṣùgbọ́n gbogbo wa tí mo ti ń wo fídíò ẹni tó bá sọ pé ẹ̀ ń ṣépè òun ló dẹ̀ mọ̀ ẹni tí ò bá hùwà èpè èpè ò lè mú. níjà bíbélì sọ pé àwa yóò mú òtítọ́ sì sọ wá di òmìnira. bẹ́ẹ̀ ni so anything tó bá hùn bíbélì ni ẹ máa ja ìjà rere ti ìgbàgbọ́ nínú ìtí agbépè yìí sí. ẹ jẹ́ ká bá wọn sọ gbogbo jẹ́ẹ̀tì gbogbo tó ń kó jọ. ẹ wo ìgbà COVID-19 àwọn kan wà nílé wọn dẹ̀ ń sẹ́ǹdì owó pé wọ́n ní ẹ máa sẹ́ǹdì owó sí kí náà ti ń porúkọ ẹ̀ ẹ máa sẹ́ǹdì ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń jẹun báwọn tó wà nílé ń jẹun bí wọ́n jẹun. kò kàn wọ́n. fún wọn mi ò bẹ̀rù ikú o tó bá di January 1st máa pé 70 mi ò bẹ̀rù ikú. mi ì ní wá yín tí bàbá mi. ẹni tó bá wá fún mi Ọlọ́run máa bá wí àmì ìṣẹ̀lẹ̀ bàbá tó bí mi kérúbù ni ṣẹlẹ̀ ni mo wà mi ì dẹ̀ ní gba nọ́nsẹ̀nsì. bẹ́ẹ̀ni. fídíò kan wà tó trend ńgbà tí James Brown wá síbí mi mọ James Brown rí bọ́ bẹ̀rẹ̀ sí sórí sí sọ bẹ̀rẹ̀ sí ń gbéra wọn ṣépè wòlíì bá lè lè àwọn. and I apologize to them. ṣùgbọ́n iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn continue nothing will happen to you. orílẹ̀-èdè Ọlọ́run ni. bẹ́ẹ̀ni. ìkọ́ ntẹ́mi ń bi wọ́n léèrè wípé Ọlọ́run pé Mósè Orímọládé ọmọ ìlú Kàrẹ́ ni kò sírádà àlọ́ ọmọ Mósè Orímọládé. Ọlọ́run pé Àdúlé Balọ́lá Joseph kò sírádà àdọ́rọ̀ wọn ṣiṣẹ́ tó lọ́wọ́ rọ́ wọn. Ọlọ́run pé Ọ̀ṣọ́fà ǹjẹ́ ìwà ìbàjẹ́ wọn rí lọ́dọ̀ ikọ̀ àti ìjú mẹ́tẹ̀ẹ̀ta yìí. ẹ̀yin tẹ́ ẹ pera ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ń kọ́ skul jọ kò sí ẹni tí tálíkà ò lè benefit ní skul tẹ́ ẹ kọ́. láíláí. gbogbo àgbáyé ni kọ́ máa gbọ́ mi ẹsẹ̀ mo fi rìn mi ìran anybody ìjọba ọ̀run ni kókó fún mi. now gbogbo wọn ń kọ́ ilẹ̀ tó yẹ ibi tó yẹ kó fi kọ́ company. bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe church. wọ́n tún gbalẹ̀ onílẹ̀ gan kéésìsì olè wà lọ́wọ́ mi lọ́wọ́. wọ́n tún gbalẹ̀ onílẹ̀ gbogbo nǹkan tí ọmọ ìjọba tún ní wọ́n á tún gbẹ́sẹ̀ lé Olúwa sọ pé gbé mọ́tò ọwọ́ ẹ̀ fún mi. Olúwa wo ló rán wọn níṣẹ́? Ọlọ́run ò rán wọn o wọ́n ń dàbọ̀ iṣẹ́ ara wọn jẹ́ ni. bẹ́ẹ̀ni. ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ lọ́sùn tí yẹn lóun lọ gbé ṣùmí èmi mi kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹgbẹ́ àwọn èèyàn tó dìde ṣebí iṣẹ́ tó ń ṣe náà ni wọ́n jọ mọ̀ sí i ni ẹ má jẹ́ àtọ́ra wa jẹ òkìkí tọ́lọ́run ò fún yín tẹ̀ ń wá kiri àǹfààní kí ló jẹ́ fún èèyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù. nínú ìrìn àjò yìí iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn Awikoko lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe. bẹ́ẹ̀ni. yes ẹ máa báṣẹ́ yín lọ òtítọ́ ló máa lékè tẹ́ ẹ rí irọ́ Yorùbá bọ̀ wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún irọ́ máa mú eré ó lè rìn for 100 miles ṣùgbọ́n ní ọjọ́ kan ṣoṣo òtítọ́ á bá irọ́ yẹn á lékè rẹ̀. bẹ́ẹ̀ni. òun ni sàrà tó bá wọ̀ kí wọ́n dá ẹjẹ́ gbogbo tó ń kó ọ̀rọ̀ jọ ọlọ́run this work they are doing is work of God ohun tó yẹ nìyẹn ohun tó yẹ ká jà ká ṣe kí ni ká bára wa sòótọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ọgbọ́n ǹjẹ́ ìgbà wo lọmọ Nàìjíríà máa gbọ́ ìgbà wo ni ọmọ Nàìjíríà òyìnbó dé wọ́n tọ̀ wá jẹ wọ́n gba ń tá a ní ẹ̀yin náà tún wá kó àwọn èèyàn sóko ẹrú mugu wa mugu tu mugu tu mugu fọ. wọ́n tiẹ̀ ti ń jẹ́ káwọn èèyàn gan máa rò pé kò sọ lọ́ọ̀ mọ́ báyìí. ẹ̀yin náà tún wá kó àwọn èèyàn. that is it. wọ́n kó àwọn èèyàn lẹ́rú àwọn èèyàn ti believe pé bóyá kò sọ Ọlọ́run wòlíì Adébìká lòun fẹ́ gba ògo ọmọ ìyá fún àbúrò ẹjọ́ ṣó tó bójú mu nìyẹn. irú Ọlọ́run wo ló rán wọn níṣẹ́? irú Ọlọ́run wo ló rán wọn níṣẹ́? ṣé bọ́lọ́run náà là ń pè ní gbogbo ìgbà kó dá wa lóhùn. Ọlọ́run dẹ̀ wá bí ìtà àtijọ́. ìṣe Kristi wo ni wọ́n ń kọ́ wọn ò kọ́ ṣe Kristi.
kò sí. kò sí ṣe Kristi lára wọn o. Ìwàásù tí mo ṣe ń jọ Sunday, I'm talking about love. Who is that love? Jésù ni. Gbogbo ìrìn àjò Kristi lọ́jọ́ ayé ẹ̀ pátápátá ìfẹ́ ló fi lélẹ̀. Ó sọ fún wọn, mo ṣe èyí fún ìrántí, ẹ máa ṣe fún ara yín, èyí ni ẹran ara mi, ẹ gbà kẹ́ ẹ jẹ. Ó bu búrẹ́dì, ó súre sí i. Ó ní èyí ni ẹran ara mi, ẹ gbà kẹ́ ẹ jẹ. Èyí ni ẹ̀jẹ̀ ara mi àti omi ara mi, ẹ gbà kẹ́ ẹ mú. Ẹ máa ṣe èyí ní ìrántí mi. Ṣé báwọn àwọn kèfèrí ló sọ Kìrìsìtẹ́nì? Kí ni wọ́n rí nípa Kìrìsìtẹ́nì? Wọ́n fi sọ pé they are Christ-like, ìfẹ́ ni. And I normally tell people that Christian is not a religion. It's a way of light, a way of light, a way of salvation and love. Tó jẹ́ kókó ni ìfẹ́. Ìfẹ́ yẹn sọ practice ẹ̀. Jésù tó jókòó pẹ̀lú ọmọ ẹ̀yìn 12 tí ìkànnì wọn betray. At the end of the day, iṣẹ́ t'Ọlọ́run rán without Jesus, without Judas, iṣẹ́ Jésù ò pé. Ó ṣiṣẹ́ yẹn. Ẹni mélòó nínú wọn ló lè fi ara? God send me message to Adébóyè. Ní ìjíṣẹ́ ẹ̀ fún nígbà tí kọ́ lọ́lọ́ rán mi sí Adébóyè pé kó gbé èèyàn 21 dìde lẹ́yìn ilé ẹ̀. Ohun tí mo rí ni pé Adébóyè yọ sí mi lójú oorun nínú ìran. Tí n bá purọ́ kí má jèrè pé ó dẹ̀ gbowó fún mi, ó fẹ́ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ mi. Ọ̀sẹ̀ kẹgbà tó dẹ̀ ni àwọn fẹ́ invite mi sí kíná tí ń porúkọ ẹ̀ ń bo ní àjọ ṣe kíni. Mo sọ fọlọ́ má tú àṣírí wọn fún mi, ó jẹ́ kí kálukú wà ń wú ní àjò ẹ̀, jẹ́ kémi náà dúró lórí ọwọ́ mi. Àti Sẹ̀lẹ̀ àti Kérúbù mi ò bá wọn ṣe kàn. Mi ò bá wọn ṣe kàn ni mo dúró. Ìṣẹ́tọ́ lọ́wọ́ rán mi, ẹni bọ́ bá ti wá Jésù bá mi súre fún un, ṣe lógo, dá a láre, jẹ́ kó rí ìjọba ọ̀run kókó ni. So mo tún sọ ní again, iṣẹ́ tá ẹ̀ ń ṣe ọ̀run máa tì yín lẹ́yìn. When they are preaching, they are not preaching for salvation or kingdom of God. They are working for their own pocket and their stomach. Inú wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún. Inú wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún. Bó dẹ̀ ń sọ àti Sẹ̀lẹ̀ àti Kérúbù àti gbogbo ẹni tó bá ti wá fún mi, àjọ máa lura wa ní. Àjọ máa lura wa ní o. Ọlọ́run Ẹlẹ́dàá. Àdúgbò tí mo wà mo gbé mọ́tò, ó gbé mọ́tò fún mi, ẹnìkan gbé mọ́tò fún mi, ń gbà ẹ̀ fúnra ẹ̀ ló volunteer mọ́tò fún mi. Mọ́tò 1.5 villager. Nígbà tó ń yọ mí lẹ́nu tí mo ná 300,000 sílẹ̀ every 3 months. I sold the car 200,000 mi ọ̀kadà mò ń gùn báyìí. Ẹ ṣe mọ̀ pé inú ilé yín tutù ni. Understand? Olúwa ló lo gbogbo. Tí pásítọ̀ bá ń lọ fún sọjí kankan, orí ọ̀rẹ́ òun ló ti máa dìde, kì í dẹ́ ìwẹ̀. Tó bá ti wá dé, ọ̀rẹ́ òun yẹn ló máa wá sọ fún pásítọ̀ pé pásítọ̀ lágbájá ẹ̀ mọ̀ tí ìlà kìíní tó yẹ kẹ́ ẹ láì, ẹ̀ mọ̀ tí ìlà òṣèjọba mi gbé. Mo ti jẹ́rìí kálẹ́tì ní memory card ni, ó yẹ kétì mi, ó yẹ kí n ti refurbish ẹ̀ kí n tún flash ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run tí ò ṣe tí ní memory card, tí ò ṣojú ní memory card àtẹnu, ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, òun lọ́ba tó tó. Now mo wá send message sí ìyá mi pé based on àwọn ọ̀rọ̀ tán máa ń sọ wípé wọ́n ń ṣe cyberbullying and everything, of course definitely tí n bá play reverse to even without reaching her, mo ti mọ̀ pé kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ lójú mi. In tí ó ṣẹlẹ̀ sí ìyá mi náà sọ, number 1. Number 2 ni wípé àwọn pastors tí wọ́n bá sọ àwọn stories títí wọn, you people believe it. For example, Dr. Olukoya sọ pé àwọn kan travel, ó lè dá wọn lọ́nà, wọ́n wá pín àwọn èèyàn sí àwọn olè yẹn wá sọ pé ẹ̀yin tẹ́ bá ń san tithe ẹ bọ́ sí bíbá ẹ̀, ẹ̀yin tẹ́ san tithe ẹ bọ́ sí bíbá ẹ̀, bla 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 bla. Èmi dẹ̀ béèrè lọ́wọ́ Olúkà pé ẹjọ́ ṣe lè fún wa ní source story yín. The same Olúkà náà sọ story bí wọ́n ṣe praise manna water lórí phone. Manna water yẹn gbogbo yín lẹ gbọ́ náà. Ní the same MFN náà láti gbọ́ woman tí ó jẹ́ wípé orí ẹ̀ tọ́nù sẹ́yìn. Ẹni tó ní kó ṣàtẹ̀símọ́nì ò sọ meaning 360 pé tí wọ́n bá sọ pé 360 degree ó tàn báyìí ó dẹ̀ tún padà síwájú.
180 degree ló yí sẹ́gbẹ̀ẹ́ tí ó lè yí mọ́ or 270 degrees nígbà tá a bá ní kẹ́ ẹ lọ léèwé ẹ̀ ní lọ òun náà ti ń fi yín ṣe arrange miracle yẹn sìn àwọn ọmọ wa bọ́ sá síta lóru Jésù wá yọ sóhun Jésù wá ní pé kó ń gbé manna water mo dẹ̀ ti sọ wípé ẹ dúró ná manna water tí Daddy Olúkọ̀yà ń pray sí a nídìí ẹ̀ ní UCH ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀ ní rárá pé kí n gbẹ́nu sọ̀hún. Those are the major questions I have been asking. Then the testimonies Baba Deboye lóríṣiríṣi and everything. So if they feel they can tell us things that they saw or happened, I feel that as human beings àpárọ̀kún ò ga jù kan lọ àfi tó bá gorí ebè. Mo dẹ̀ bá mọ́mì mi sọ̀rọ̀ mo ní ẹ jọ̀ọ́ ṣé mo lè play voice note yín? Of course pé mo lè play ẹ̀ kò sí wàhálà ṣe nǹkan tó experience kékeré táwọn ní nígbà táwọn lọ ṣe discipleship ní ọ̀dọ̀ pàtóní kìnìkan wípé but ó máa ń yà wọ́n lẹ́nu wípé torí bóyá Muslim tiẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ wọ́n di Christian but I have had such stories a number of times pé Christian Muslim máa wá á dẹ̀ di Christian but ìwà ọwọ́ pastor tó máa jẹ́ kẹ́ni yẹn sá padà lọ di Muslim ọ̀kẹ́ni yẹn tiẹ̀ má wàá ṣe kankan mọ́. And Rotimi must stand up and prevent people from jumping to conclusion torí ìwà tó wà lọ́wọ́ àwọn people yìí wípé kò sí Ọlọ́run torí wípé Ọlọ́run wà ṣùgbọ́n àmọ́ Ọlọ́run èèyàn là ń sìn irú ẹ̀ làwọn wèrè tí wọ́n lè rí ní comment section. Ẹ jẹ́ ká bọ́ sí agbami ètò. Thank you so much. And as I'm playing this voice note alleged incident tó ṣẹlẹ̀ láàrin ìyá mi pẹ̀lú no alleged incident tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ tán alleged kó ṣẹlẹ̀ sáwọn nígbà táwọn fẹ́ lọ lẹ́ni discipleship ní ṣọ́ọ̀ṣì dáàdi wa. Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. I can't live to talk to you but I want to tell him to talk to you or I can't listen to him when you are not there. So máa gbé fídíò kan sókè fún títí Pastor Ojo David Olúwaṣẹ̀san gbogbo ẹ̀yin tẹ́ wá bá mi ń gbà yẹn tẹ́ ní gbogbo evidence yín lọ́wọ́ mi lè rí chat yẹn mo ti wà nsàlẹ̀ gan mi lè scroll débẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí fídíò yẹn ẹ jẹ́ kí n tún mọ̀ kẹ́ sọ fún mi so that at the end of the day mo máa lè kàn sí ọ̀gá ọlọ́pàá tó ṣiṣẹ́ ribiribi yẹn ṣóye yín mo máa lè kàn sí wọn so that máa fún wọn ní gbogbo details yẹn so that wọ́n á ṣe gbogbo iṣẹ́ yẹn papọ̀ láti lè jẹ́ kí ìtàn bá rí gbà lọ́wọ́ David Ojo Olúwaṣẹ̀san ìtàn bá máa fún lélẹ̀ ìtàn bá máa fún wọ́n ṣàpín bó ṣe yẹ kí wọ́n pín at least kan láti ẹ̀ káwọn tí wọ́n tiẹ̀ ń wọ́ọ̀yá mi káàkiri kan lè mọ̀ pé ìyá yẹn ò gba owó wọn David Ojo Olúwaṣẹ̀san ló gba owó lọ́wọ́ wọn so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní play voice note ń sìn. Ibo ni wọ́n voice note yìí wà báyìí. Ẹ jẹ́ máa bá mi love ẹ máa bá mi the type allegedly ẹ bá mi kọ sí comment section allegedly thousands of people of sick people need miracle water. Bẹ́ẹ̀ ni mọ́mì mi Ọmọ́wùnmí Tàlàbí I need the manna water I need the òróró bàbá débà I need the gbọ́wọ́lé wọn lọ hospital. All right. Iṣẹ́ Olúwa sà. Olúwa wà pẹ̀lú yín, Olúwa ò ní padà lẹ́yìn yín. Gbogbo ayé òde ní borí yín. Káàárọ̀ sà. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Olúwa wà pẹ̀lú yín, Olúwa ò ní padà lẹ́yìn yín. Ọlọ́run á túbọ̀ máa tì yín lẹ́yìn. Gbogbo ayé òde ní borí yín. Inú mi dùn pẹ̀lú nǹkan tí ẹ ń ṣe lórí social media yẹn. Because èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ràn òtítọ́ èmi ò dẹ̀ ń gbé níbi rúdurùdu mi ò ń gbé ibi tí ọ̀tẹ̀ tàbí tí kò bá sí òótọ́ bá wà òun ló jẹ́ kí n kọ wọ̀nba ọ̀rọ̀ kékeré tí mo sẹ́ndì sókè láti fi mọrírì ohun tẹ́ ń ṣe láàárín àwọn ọ̀pọ̀lọpọ̀
àwọn ènìyàn tí wọ́n wà nínú ìgbèkùn. Mo fẹ́ sọ story kékeré kan, kì í ṣe story ṣùgbọ́n àwọn kankan tèmi náà ṣàkíyèsí nígbà tí mo lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ wọ̀nyẹn. Ní ọdún 2022 èmi náà jẹ́ kan nínú àwọn tó lọ sí under àwọn Taiwo Ojo lọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ọmọ kérúbù ní mí látilẹ̀ ṣùgbọ́n problem kan sí kejì ló gbé mi lọ síbẹ̀. Ẹnìkan ló direct mi láti Amẹ́ríkà lẹ́nìyẹn wà èmi náà wà lọ. Mo wá join àwọn tó ṣe ẹ̀kọ́ bíbélì ń bẹ̀. Mo jẹ́ kan nínú àwọn disciple wọn. Low battery. Débi wípé mo tún jẹ oyè láàrin àwọn disciple yẹn, mo jẹ́ treasurer. Ṣùgbọ́n nígbà tí mo study environment yẹn mo rí wípé ẹ mọ bá mi tẹ allegedly. Now mo gbàgbé láti sọ nǹkan kan. One of the reasons tí mo tún ṣe fẹ́ play voice note yìí, it goes two ways. Because nígbà tí mo fẹ́ play voice note, nǹkan tó máa ń wà lọ́kàn ẹ̀yìn yẹn ni pé ó fẹ́ jáyàn wálẹ̀, ó fẹ́ ṣe kinní kan. This is a very special message to Prophet Taiwo Ojo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ nínú voice note yìí. Thank you so much on YouTube for typing allegedly. On Facebook, thank you so much. I really appreciate. Flora Ayaba, thank you so much, ma. Omowunmi Talabi, ẹ ṣé gan ma. Adetunji Adebisi, thank you so much. I really appreciate. Now, special message fún Prophet Taiwo Ojo. Iṣẹ́ tẹ́ ẹ gbé dání ń tẹ̀ ń ṣe yìí. Ẹ tún mẹni tẹ́ máa gbára lé o. Kán má lọ fi ọ̀rọ̀ ẹnu kó bá yín. Kán má lọ fi ọ̀rọ̀ ẹnu da epo sí aṣọ àlá yín. It's one of the reasons why I said I will play this voice note. Kì í ṣe pé bóyá torí experience táwọn ní tán ṣe pẹ̀lú mi, but nǹkan kan wà ńbẹ̀ tí mo mú gẹ́gẹ́ bí ẹni tí ò wá ṣubú ẹnì kankan. Ẹ jẹ́ mọ́ play ẹ̀ lọ. Ibi yóò kì í ṣe ibi tí mo lè dúró sí ló jẹ́ kí n yẹra. Kí ni àwọn nǹkan tí mo ṣàkíyèsí bẹ́ẹ̀ ni wípé àkọ́kọ́ náà àwa tá a join discipleship bẹ́ẹ̀ lọ́dún náà a fẹ́ tó 150. Àwọn kan ṣe full time, àwọn kan ṣe part time. Wọ́n dẹ̀ fún wa ní bungalow kan láti máa gbé. That is pé àwọn ọkùnrin lo 2 bedroom flat, àwọn obìnrin lo 2 bedroom flat lápẹ́yìn, àwọn ọkùnrin wà níwájú. Taiwo Ojo ka òfin oríṣiríṣi sílẹ̀ fún wa. Ẹ gbọ́dọ̀ ṣàgbèrè, ẹ gbọ́dọ̀ parọ́, ẹ gbọ́dọ̀ kóyàn jọ nínú ọgbà pé ẹ ń dá ṣe ẹ ń túyàn lẹ̀. Òfin yẹn pọ̀. Ṣùgbọ́n nígbà tó yá, ó yan àwọn olóyè láàrin wa. Ó yan pírẹsidẹ́ǹtì, ó yan assistant, ó yan treasurer, ó ṣàyẹ̀wò lóríṣiríṣi. Ẹ gbọ́dọ̀ fẹ́ra yín nínú ọgbà. Àṣà ń bá ìrìn àjò yẹn lọ. Ìgbà tó wá yá lára wa, wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn. Wọ́n bára wọn sùn. Taiwo Ojo dẹ̀ gbọ́n pa kínní. Kò sí nǹkan kan tó ṣe sí i. Ohun tó kàn ṣe tí mo notice láàrin ẹ̀ ni wípé ó máa ń fún wa ní 100,000 lóṣooṣù. Jẹ́ ká fi oúnjẹ sílé. Àṣìránṣẹ́ Ọlọ́run gidi. Oúnjẹ yẹn la máa jẹ. Tó bá dẹ̀ ti tán, a tún máa lọ gbà mí every 2 weeks. Mo wá rí wípé láàrin kan tó rí wípé àwọn èèyàn fẹ́ra wọn nínú wa ń bẹ̀. Ó wá stop owó yẹn láti má máa fún wa. Mo dẹ̀ believe pé owó tó ń fún wa yẹ nígbà tí
tí a join wọn tá a fẹ́ lọ fún prógráàmù yìí àìmọye owó ló máa wọlé nítorí wa pé òun fẹ́ bẹ̀rẹ̀ discipleship pẹ̀lú wa lórí afẹ́fẹ́ but ju gbogbo ẹ̀ lọ Táíwò Òjó àtúgbọ́ pé wọ́n ń ṣàṣemáṣe nínú ọgbà ó stop owó yẹn ìgbà tó stop owó yẹn mo rí wípé nǹkan ò lọ dáadáa fún wọn mo wá jókòó mo wá pe ọpọlọ mi kalẹ̀ wípé oúnjẹ tí bàbá yẹn fún wa jẹ ṣé kì í ṣe kó fi ń gbà ògo wa báyìí àwọn kan ní wa wá vow èmi náà vow wípé tó bá ti fún wa lówó èmi ò ní jẹnu oúnjẹ yẹn àwọn kan ti dídì nínú àwọn máa lọlé àwọn máa lọ gbé nǹkan tí àwọn máa fi dáná oúnjẹ máa mówó dání àwọn máa tún jẹ fúnra wọn owó rẹ ṣùgbọ́n àwọn nǹkan tí mo tún wá ṣàkíyèsí ni wípé Táíwò Òjó wa máa sọ fún wa wípé even tó bá ń sọ̀rọ̀ òun ní kọ̀rọ̀ anywhere kóun báyìí ti fẹ̀yìn lélẹ̀ ni òun máa mọ̀ òun máa rí tó ní kálukú bá sọ máa gbọ́ ó wá rọ̀rọ̀ yẹn títí mo ní ṣọ́kùnrin yìí fi kámẹ́rà sínú yàrá tá à ń wà ní hostel tá a wà ní àbí kámẹ́rà wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ni báwo ló ṣe ń mọ̀ ọ̀rọ̀ yẹn ni mo máa ń ṣàṣàrò lórí tó yẹ pé tá a bá fẹ́ sọ̀rọ̀ gan ẹ̀rù máa ń bà mí àti sọ̀rọ̀ láàrin àwọn ẹgbẹ́ mi mo ṣàṣàrò títí débi pé nínú ọgbà yẹn àwọn mínísítà ẹ̀sẹ̀ wọ́n gbógun ti àwọn atáṣẹ̀jẹ́ disciple láàrin wọn torí pé ó rí i pé Táíwò Òjó ó pay attention sí wa púpọ̀ ó rí àmọ́ Táíwò Òjó máa ń sọ fún wa wípé àwọn ministers wo ò wúlò òun máa lé wọn dànù tìtorí ìyẹn àwọn yẹn máa sọ fáwa wípé èyí táwọn máa sọ látàánú wa ló ń lọ yẹn èyí táwọn máa nà lóńdè èyí táwọn máa rán èdè sí tó máa lásídẹ̀ǹtì tó máa kú wọ́n máa sọ fún wa pé ṣáwọn ọmọbi tí àwọn àti Táíwò Òjó rìn dé ni ibẹ̀ lára ti ń fún mi ìgbà tí mo wá lọ fọ́lùdè tá a ṣe fọ́ semester tí mo wálé mo wá sùn but kí n tó wálé tá a bá wà ní church iwájú ni máa ń sábà dúró sí Táíwò Òjó máa tẹjú mọ́ mi máa ń wọ́n dàgbé kí ló dé tí màá fi ń wò mí àárín yẹn ò yé mi then táwọn èèyàn bá wọnú mi sínú church ẹ̀ ó máa ní kán pa wọ́n lẹ́nu mo máa tù wọ́n lára ni èèyàn kan ṣoṣo ló máa ń jẹ́ kó jíṣẹ́ ní tó jẹ́ àwọn lára mẹ́mbà ẹ̀ iṣẹ́ ìkéde nìyẹn máa ń jẹ́ wọ́n tún wòye gbé pé nígbà tó jẹ́ pé èèyàn kan ló ń jíṣẹ́ that is pé àwọn àṣírí kan wà tó mọ̀ pé tẹ́lẹ̀ ẹlẹ́mìí òtítọ́ bá jíṣẹ́ níbẹ̀ ó máa tú àṣírí yẹn ni kò sí jẹ́ kí wọ́n kẹ́lẹ́mìí jíṣẹ́ níbẹ̀ torí oríṣiríṣi church ló wà níbẹ̀ sẹ̀lẹ̀ wà níbẹ̀ kérúbù wà níbẹ̀ CAC wà níbẹ̀ bá tó gbó oríṣiríṣi church ló wà nínú congregation ibi tára ti ń fún mi nìyẹn ìgbà tí mo wá bọlúdé mo wá wálé ó wá di ijọ́ kan mo wá sùn ó bá wá bá mi lójú ọ̀rọ̀ òun fẹ́ fẹ́ mi mo wá ní ẹskísà mo ní mo kéré sí yìí ládùúrú gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ tó jẹ́ olówó jàǹkànjàǹkàn ẹ̀rẹ́ nìkankan fẹ́ bẹ́ẹ̀ ó wá jẹ́ mi ìgbà má jẹ́ mi ẹ̀sà máa rọ ojú wọn ló ti wá bá mi o ó wá sọ fún mi ó ní òun fẹ́ mú mi lọ síbì kan lójú ìran yẹn wọ́n á ní jọ̀wọ́ sà ó ní lọ́la lójú ìran yẹn mo ní mo ti gbọ́ nígbà tílẹ̀ wá mọ́ lójú ìran yẹn wọ́n á ní yọjú síta kí n wò bóyá lẹ̀ ti mọ́ bí mo ṣe ṣí kọ́tìn wíńdò yàrá mi lójú ìran yẹn mo bá rí Táíwò Òjó igi tó máa fi mọ́ọ̀bù yẹn ó jókòó sórí ẹ̀ ó wá ń fò lójú òfurufú mo wá ní ẹskísà mo pè é lójú ojú wíńdò tí mo dúró sí ẹ ibi tá a náà fẹ́ lọ ń kọ́ ó wá fún mi ní mírọ̀ àtowó ẹyọ ó ní kí n fi kan ojú gíláàsì yẹn kí n fi ṣe ìje ogbè sójú gíláàsì yẹn the next thing tí mo ṣe kíní yẹn mo bára mi lẹ́yìn ẹ̀ kíní yẹn wá gbé wa fò bí aeroplane ó gbé wa wá sí ọ̀tà ẹ̀ wọ́n á rí pé bó ṣe gbé mi bọ́lẹ̀ tó gbé mi àti ẹ̀ bọ́lẹ̀ òun wọnú ọ̀tà lọ èmi náà wá tẹ̀lé lẹ́yìn
ẹ jẹ́ mọ̀ pé ọ̀tà ẹ̀ dẹ̀ ní a máa gun staircase bíi 2 3 4 ká tó bọ́ sí orí ọ̀tà yẹn pátápátá. Mo wá rí i pé níbi ẹnu ọ̀nà etí ọ̀tà yẹn orí èèyàn ni wọ́n rìn síbẹ̀ tí mo rí ẹ̀jẹ̀ lára wọn. Ẹ̀rù bà mí. Mo wá kọjá láàárín àwọn orí èèyàn yẹn, mo wá wọnú ọ̀tà yẹn síwájú. Mo wá rí i pé gbogbo àwọn mínísítà tó wà lẹ́yìn aṣọ dúdú ni wọ́n wọ̀. Níbi tí ẹ̀rù Ọlọ́run ti bà mí nìyẹn pé àṣé àwọn ẹni yìí àṣé wọ́n ń purọ́ fáwọn èèyàn ni. Bó ṣe rí i pé mo ti gẹ́ẹ̀tì àwọn wá fẹ́ pa mí lójú ìran yẹn. Mo wá ń sọ báyìí pé Holy Ghost fire, èmi kì yóò kí kúkú kan bí kò ṣe yíyẹ. Bí mo ṣe ń pe èdè yẹn jáde, ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu, ni iná ń jáde ní àtẹ́lẹwọ́ mi tó dẹ̀ ń jó wọn run. Ó dẹ̀ ń jó wọn run, ó dẹ̀ ń jó wọn run bí mo ṣe tají nìyẹn. Holy Ghost fire yẹn, èmi kì yóò kí kan bí kò ṣe yíyẹ ni mo pariwo lójú ayé. Ara mi wá ń gbọ̀n ogún bò mí. Mo wá dé chọ́ọ̀chì mi tó jẹ́ Kérúbù lẹ́kọ̀ọ́ mi. Mo wá fẹ̀rọ̀ ẹ lọ èèyàn bíi 2 tó jẹ́ wòlíì nínú ìjọ mi. Wọ́n wá ní Olúwo rán ẹ lọ síbẹ̀, kí ló wá lọ́bẹ̀? Tó bá fẹ́ràn ara ẹ lọ kó ẹrù ẹ. Ọjọ́ yẹn jẹ́jọ́ Ṣílò. Àárọ̀ ká tó bẹ̀rẹ̀ Ṣílò ni mo fọ̀rọ̀ ẹ lọ wọn. Àwa ń ṣèṣìyàn, mo wá wọnú mi sí. Mo wá jíṣẹ́. Ìgbà tí mo tura wá kọ mẹ́sẹ̀jì mi, wọ́n sọ fún mi pé Olúwa lòun rán ẹ lọ síbẹ̀ yẹn pé kó o gbààwẹ̀ 3, o ò dẹ̀ gbọ́dọ̀ sùn bẹ̀ kó lọ kó ẹrù ẹ. Torí pé ó ti mọ̀ pé ó ti ráṣìírí òun. Tó o bá sùn bẹ̀, ó máa ṣe ẹ́ níkà. Ó máa ta ọfà lù ẹ́. Torí náà kó lọ kó ẹrù ẹ. Ìgbà tí mo wá tura tán wá ka mẹ́sẹ̀jì mi fún mi bí mo ṣe gbààwẹ̀ yẹn nìyẹn. Ìjọ́ kẹta tí mo lọ bẹ̀, mi ò sùn bẹ̀. Àráǹdì bẹ̀ ni mo dé sí. Mo sọ̀dọ̀ ọ̀rẹ́ mi, wà tó péjọ́ kẹta mo lọ kó ẹrù mi, mo padà síkò. Àwọn ọ̀rẹ́ mi tiẹ̀ mi wípé kí ló dé? Ẹ ti ń lọ ni. Mo ní Olúwa mi ní kí n tẹ̀síwájú. Ìdí ẹ̀ tí mo fi kúrò láàrin wọn nìyẹn. Bó ń gbà tẹ gbé prógráàmù yìí jáde, inú mi dùn gidi gan, ṣùgbọ́n ó wù mí. Àwọn èèyàn ò rẹ́dì láti sọ̀rọ̀ síta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lábẹ́ Táíwò Òjó yẹn, wọ́n ti wà nínú ìdè o. Wọn ò ríran o. Ẹlòmíì ò mọ̀nà lé mọ́. Tí wọ́n bá gbé àwọn wèrè wá síbẹ̀, lẹ́yìn ìjọ́ kan tí Táíwò Òjó bá ti cancel fún wọn, kò ní dọ́dọ̀ àwọn àwa disciple la máa lọ gbàdúrà fún, wọ́n máa ṣènà àwọn ẹni ẹlẹ́ni mọ́lẹ̀. Nígbà táwọn ẹlòmíì ò bá rí wòsàn, wọ́n máa gbéyàn wọn kúrò mẹ́. Èmi máa ní ẹ máa para yín dànù, ẹ gbéra yín kúrò bí yìí. Wọ́n tẹ̀ tàyà mi kan lọ́fà lára àwọn tó wá síbẹ̀ wá fún àdúrà. Ìyá yẹn gbìyànjú láti rí Táíwò Òjó ń dọ̀jẹ̀. Nínú ọgbà bẹ́ẹ̀ náà lọ ti ta lọ́fà. Torí wọ́n rí pé ìyá yẹn máa ń sòótọ́. Àwọn èèyàn rùn nǹkan mọ́ra sà o. Ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń ṣe o. Ọlọ́run á fún yín ṣe o. Ogun ayé ò ní borí yín o. Ẹ dẹ̀ ráàánú gbà. Tí wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan nípa experience wọn being a disciple at the same place. Kábíyèsí. Ẹni yìí ti kọ́kọ́ gbà pé kí n ṣe change of voice torí wípé tí n bá play voice note àwọn ó léwu. Mo wá sọ fún wọn, mo ní wípé tí wọn ò bá ti ready pé mi ready láti ṣe voice change kankan. Ara voice change yìí ló fà á tí àwọn kan fi sọ wípé mò ń conjure voice note ni. Bẹ́ẹ̀ ni mo ní ó dáa, ṣé ẹ ṣì gbàgbọ́ nínú Jésù? Wọ́n ní bẹ́ẹ̀ ni, pé Ọlọ́run tiẹ̀ pé àwọn, ṣùgbọ́n látìgbà táwọn ti kúrò ní discipleship táwọn lọ yìí,
Mr. Rotimi mẹ́wàá ń ṣe àwọn ẹ̀dẹ̀ ni Jésù pè yín ó dà Jésù tó pè yín ẹ jẹ́ ká gbà pé a sẹ́ẹ̀tì yín ọ̀pọ̀ pé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ Olúwa yìí. Kí ni àwọn characteristics Jésù tẹ́ máa sọ fáwọn èèyàn wípé ó lágbára ó ń gbàlà ó lágbára ju gbogbo ayé lọ? Ṣé ẹ rò wípé ó máa jẹ́ irọ́? Owó ìṣèkí ń lè wá díẹ̀ mi ìfẹ́ review voice wọn ló léwu. Wọ́n sọ àwọn nǹkan kan tó deep. Now, as at about a week ago, èmi àtẹni ìṣí sọ̀rọ̀. Wọ́n ní Mr. Rotimi kò lè yé yín sẹ́ kò lè yé yín. Ṣùgbọ́n nínú nǹkan tí ẹni sọ, Prophet Taiwo Ojo nípa àwọn tẹ́ kó rọ́ra tí wọ́n allege wípé wọ́n sọ àwọn nǹkan kan, iṣẹ́ wọn mọ ibi tí ẹ̀yin àtàwọn jọ rìn dé ni. Ìgbà míì wà mo fẹ́ believe wípé èèyàn ò mọ̀ gbà tí ọtí máa ń pani, èèyàn ò mọ̀ gbà tí iṣẹ́ ọwọ́ èèyàn máa ga ju èèyàn lọ. Gbogbo àwọn tí ẹ kó rọ́ra yìí èyí tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ tí ó máa jẹ́ epo sí aṣọ àlá yín, ẹ lọ lo ọgbọ́n ìmọ̀ àti òye láti lọ ṣàtúnṣe. Because tí ẹni tó pe rẹ̀ níránṣẹ́ Ọlọ́run bá kó àwọn èèyàn kọ́ra, nǹkan tí ìyá yìí sọ common factors wà láàrin ẹ̀ àti the other woman tí wọ́n ń bẹ̀rù pé kí n má play voice note àwọn. But ẹni tó bá ní ìránṣẹ́ Ọlọ́run lòun, tí àwọn tó wáyé ká wá ń sọ fáwọn èèyàn wípé àwọn máa gbá wọn ní nǹkan, àwọn máa ṣe kinní kan, ṣé wọ́n mọ ibi tí àwọn àti ẹni tó jó lórí táwọn rìn dé? Ẹ jẹ́ fi ti tèmi ṣe example fún yín. Nígbà táwọn tó wá darapọ̀ mọ́ mi ní tí mo ti ń ṣe tẹ́lẹ̀ tí mo ń ṣe rọra ṣe wọ́n máa battalion mi, wọ́n dẹ̀ wá fi mú fínlẹ̀ wípé báyìí pé àwọn ń ṣe fàjá fúnra wọn náà láwọn fẹ́ form group pé in case legal fees whatever. Wọ́n dẹ̀ hard mi sí group yẹn, mo yọra mi. Later náà jáde pé mo gba 2 million lọ́wọ́ èèyàn kan. But irú ìsọkúsọ tó ń sọ káàkiri, ká ní mi ìgbé òótọ́ dání, ó ṣeéṣe kírú wọn gan ti fún mi ní wọjẹ, because wọ́n really strategize, wọ́n play game yẹn dáadáa. Taiwo Ojo di ọ̀rọ̀ imú. Ẹjọ́ ta ló ń pè mí? Lẹ́ńchì bàbá ṣe wà ń bẹ̀. àwọn wà ń bẹ̀ o rotex ó mà tó jọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Ó ti pẹ́ láti Ìbàdàn, ó ga jù. Bẹ́ẹ̀ni. Eléyìí ó gbẹnu tán. Nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé ọ̀rọ̀ yìí téèyàn bá fi kọ́gbọ́n. Pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan yẹn ó dàbí pé lóòótọ́ ni but àlá ló lá
bẹ́ẹ̀ ni pé àlágọ̀ ṣebí bẹ́ẹ̀ ni Yorùbá ló sọ pé àlágọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní tí ó bá ń wá ni tí ó bá ríyàn ṣé dandan ni kí o wá fi àlá kó wá máa fi ba ọlẹ́lẹ́ni jẹ́. Respect for this man. Ó wá sí London ó ní kí n fọwọ́ kan aṣọ òun ó ní bí n bá fọwọ́ kan ó ní kò sí nǹkan méjì ó ní Jésù ti gba gbogbo ẹ̀. Ó wá di pé ẹni tó lálàá ó jókòó sórí kinní. Èmi ò woman tó fi gbogbo story yìí sílẹ̀ máa ní pé ebi ń pa ni. Lóòótọ́ ló lọ sí school yẹn o, lóòótọ́ ló lè rí oríṣiríṣi o, but nǹkan àláǹgbà míì tó bá tẹ̀ máa jọra wọn kì í ṣe irú máa yìí. Tó bá yẹ pé wọ́n rí voice note máa inú mi yẹ tiẹ̀ dùn ni pé ẹ dúró. mo ń sọ̀rọ̀ mo ń bọ̀ please don't play my voice note online with you. I know one day the true picture will be revealed. Yes, let it be. Ẹ máa dúró lọ́jọ́ yẹn because kò sí nǹkan tó yàn ṣe pamọ́ nílé ayé yìí. Tó gbé bẹ́ẹ̀ ni àṣepamọ́ ló wà bàbá mi bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé ẹ ti wà lórí kíní kéèsì àwọn pásítọ̀ yìí ti pẹ́. Ẹ bá rántí yìí ta sọ ní Báṣọ̀run tájọ sọ́ngbà kan. Bẹ́ẹ̀ Confam ló wà ń bẹ̀ torí ìyẹn jáde fún rẹ̀ nìyẹn jáde a dẹ̀ rí àṣírí bẹ̀ a dẹ̀ mọ bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Ṣé wá rí eléyìí tá a bá ṣọ́ra? Wọ́n ní tí ògo èèyàn bá buyọ̀ ń gbà mí ó máa ń lọ̀ta o. When you don't overpower somebody àjẹ́ wà ó lè jẹ́ pàjẹ́ ló àwọn àjẹ́ yìí ló kàn ṣe nǹkan tó bá wù wọ́n. Social media lágbára gan o ẹ jẹ́ ká ṣọ́ra because ṣẹ́rí máa yìí wo ò bá ní àlẹ́jẹ́ lí tí n bá ti gbóhùn máa yẹn pé ó ṣe voice note pé voice ohun ẹ̀ ni mo gbọ́ bẹ́ẹ̀ pé yes mo lọ bóbìnrin kan sùn. A máa ń rí àwọn pásítọ̀ bẹ́ẹ̀ tó máa ń ka iṣẹ́ yẹn burúkú but ẹni tó bá ti fẹ́ ẹ jẹ́ ká kúrò lórí ti pàtó yìí. Ṣé ẹlẹ́ran ara rárá whosoever the person is ṣé ẹlẹ́ran ara ṣe trust. Ó náà ẹ ti sọ̀rọ̀ tán ẹ lọ join group kan ṣé ẹ mọ̀ pé ògo tẹ gbé wá sínú group yẹn ni wọ́n ń jealous ni. But èèyàn ṣe trust. Ẹ̀yin ò ṣe ń trust ṣe rí Ọlọ́run ti design ilé ayé yìí wọ́n ní when one man fall another man rise àsìkò máa yìí ló dé so kò sí kọ́tà máa wà. Tẹ bá rántí ìgbà tá a bẹ̀rẹ̀ gbogbo kínní tẹ máa ń ṣe gbogbo obìnrin tẹ máa gbé gbogbo ọmọ máa ṣe tí ò ń ṣèrò but ìgbà tẹ́rò bá bẹ̀rẹ̀ sí máa locate yín ṣèbó ó fẹ́ wá ẹ̀sùn sí yín lẹ́sẹ̀. Ògo ni wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn. So I don't trust people mi ò lọ́rẹ̀ẹ́ bí mo ṣe wà báyìí I don't have friends but ẹni tó bá ń ṣiṣẹ́ Olúwa ń gbà mí wọ́n máa ń ní ọ̀tá. Ṣé rí àwọn mi ní parọ́ fún yín o mo ti wà nínú chọ́ọ̀chì kan tí màá yẹn dẹ̀ ó ti gbowó free o ó dẹ̀ pín owó fáwọn kwaya pé owó yìí o gbogbo wa la máa pín àfi ṣe kankan ẹ lọ fi maintain ara yín. Nínú wọn ló ti lọ ń ṣe fídíò kọ̀ pẹ̀lú ẹlòmíì bí màá yẹn ṣe ń pín owó yẹn ọ̀rọ̀ mi ló dẹ̀ sọ thank God I was there. Ká ní mo rí fídíò yẹn later ni màá ní wọ́n ń pín owó church lẹ́yìn. So everybody ló lọ́ta. Máa yí bó ṣe wà báyẹn kọ ọ̀rọ̀ tí wọ́n yẹn sọ ó ní àlá lòun lá. So this is not coming from. Say request yẹn again. Dé lọ́ba ṣẹ̀ wá ń bẹ̀. Dé lọ́ba ẹ jẹ́ máa bá mi power tap. Network yóò dá. Light up ẹ jẹ́ ń ṣí microphone yín sílẹ̀ light up wọ́n flag mi gan mi rí screen mi control. Wọ́n máa flag yín òótọ́ ọ̀rọ̀ ní kọ́ máa sọ. Bẹ́ẹ̀ni no matter what. Ẹni tó bá wí fún ọba jẹ́ gbọ́. A ti ń kìlọ̀ fún àwọn èèyàn ti pẹ́. I'm happy some people ti jára wọn ná anyway.
But ẹlòmíì máa ìjìyà yẹn bẹ́ẹ̀ ni honestly ó máa ìjìyà yẹn. Hmm. Mi ò fẹ́ dárọ̀ mọ́ kú yẹn lẹ́nu lẹ́ǹkan nítorí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. àfọwọ́ kan iṣẹ́ tí aṣọ. Mo fẹ́ sọ fún wọn pé ta ni ìránṣẹ́ Ọlọ́run. Hmm. Èṣù gan ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àníṣánṣẹ́ Ọlọ́run. ẹ mẹ́dàá wọn lóhùn. Ẹyẹ fúnra yín ní àwọn pedestral ranù tí wọ́n gbé yín sí. Mo fẹ́ béèrè lọ́wọ́ pé iṣẹ́ wo lòun ṣe. Ẹ mọ̀ pé gbogbo alọ́lọ́run rán níṣẹ́ ni. gbogbo wa wèrè pátá tó ń ṣe ti sọ pé ó deserve láti jẹ́ president Nàìjíríà, èèyàn tó ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán náà ẹ̀ṣẹ̀ jábọ́ ń sìn. Mo ló lò sí ẹ ó yẹ kẹ́ lọ overthrow Tinubu ni àwọn ọlọ́pọlọ kúkúrú. ìpè ta ló yẹ kó di president Nàìjíríà. Lẹ́ńṣì tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán ni àwọn ará agent wọn tó wá sọ̀rọ̀ tán ń sìn, èèyàn kan sọ Àwọn pé ẹ̀ òun máa ló sunkún ni, deserve wọ́n ń láti sunkún jẹ́. gan, wọ́n ti sunkún ti pẹ́ lábẹ́ comment section bẹ́ẹ̀. wọ́n máa kéku àwọn tó ń gbòòrò máa dìyẹ lọ́wọ́ kú wọn náà ní wọn jẹ́ kán wọn lọ sátàn lọ jẹ àwọn ẹranko. Ibi la máa wà tá a máa play recording wọn báyìí. RDA rádúrà àwọn èèyàn tán wálé nìyí. Tẹ bá wọn ti rí píkṣọ olúwa wọn báyìí ẹ̀rí gbogbo wọn ti ṣí gbogbo wọn síta Olúwa wọn pé ni ó bẹ́ẹ̀ yá ni. àwọn ẹranko àwọn tán ti mú lórí The other person is because I respect her privacy. Àti last year lẹ́ni yẹn náà ti sẹ́ni mi ìjẹ́ gbọ́dọ̀ play voice àwọn tẹ̀ tí ní pé kí n má play pé because wọ́n ti máa mọ bí tó ti wá. àwọn míì wọn deserve àánú at all. I'm serious. Báwo ló yẹ kí jà wọn kan pa ní Nàìjíríà báyìí? Ẹlòmíì ń kú lọ báyìí kò lè sọ nǹkan tó wà ní tó ti fojú ẹ̀ rí kò lè sọ síta. Tẹ́rí this other person lábàáràbà ẹ̀ in fact mi lè sọ mi lè explain tí wọ́n ń bá fà bá a ṣe ń sọ̀rọ̀ yìí mi lè explain ǹdẹ́lì mo mọ̀ pé wọ́n wà lórí live wọ́n kí n jọ pé kí n má play voice àwọn ẹ̀ pé kí n jọ. Gbogbo wa pátápátá ní ìránṣẹ́ Ọlọ́run. mi ò mọ nǹkan tá àwọn Ìbàdàn bí ẹni wọ̀yọ́ yẹn mi ò mọ bí tó gún orí wọn tó gún orí gbogbo wọn mọ́ o. Gbogbo wa pátápátá àtẹni tó tajà Ọlọ́run rán wa ni. Gbogbo wa pátá lọ́lọ́run rán wa. Ó wá kú iṣẹ́ tó fẹ́ ṣe. Ẹlòmíì máa yí jìdá. Àyìnkẹ́ Adéṣẹ̀wá bẹ́ẹ̀. Á jẹ ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ní ìtẹ̀wà yìí. Ẹ máa sọ pàlà ni, àlágọ̀, we go see, we dey here. Ẹ káalẹ́ bàbá mi. Ìyá mi dáadáa. Ẹ kú iṣẹ́ Olúwa. Ẹ wò ó, Olúwa kú iṣẹ́ ẹ̀. Torí iṣẹ́ Olúwa náà là ń ṣe ń bí. Gbogbo wa là ń ṣiṣẹ́ Olúwa. Tẹ́ ẹ ti rí ilé ayé yìí wọ́n ti máa dájọ́ olúkálùkù. Bẹ́ẹ̀ni. Torí tẹ́lòmíì bá kú láàárọ̀ ìbáyìí. Gbogbo nǹkan tó bá sọ pátápátá nípa ẹ̀ ìdájọ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Èmi bí ṣe wà ní ò trust anybody. Ká dẹ̀ má blame ẹni tó bá jáde tó bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Torí òyìnbó náà sọ̀rọ̀ ó pòwe. Ó ní in every rumour. There is an iota. Yes. Olúkálùkù torí ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi pásítọ̀ tó ń ṣe Ìkòròdú tí mo tiẹ̀ wà yìí wọ́n ya pa ẹ̀ǹkùlé mi ní ekele tí ń ṣe ní olówó pọ̀rọ̀kú tí ń ṣe kò sí èyí tí máa lọ ńbẹ̀ because I trust nobody. Jẹ́dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wọn ń pera wọn ní pásítọ̀ kiri yìí sí lẹ̀kùn méjì ni ẹ mọ̀ pé ìkàntì sínú ilé ìkàntì síta. Olúkálùkù bá rí kọ́lọ̀ lẹ̀kùn nínú ilé blue ni kọ́lọ̀ lẹ̀kùn yín ta white ni ṣe mọ̀ pé tẹ́yìn rí yàtọ̀ sí tèmi rí. Yes, I don't trust them. So ẹni tó bá dìídì wù tó bá jáde tó sọ̀rọ̀ ó máa ní ohun tó rí kódà kó fi kún ó máa ní ohun tó rí. So gbogbo àwọn ìránṣẹ́ wọ̀nyí ní trust wọn Ọlọ́run nìkan ní ká gbẹ́kẹ̀ wálé torí pé ibi bá ṣe wà ó wà pẹ̀lú wa
ó dẹ̀ mú títọ́ àtòdodo ibi gbogbo ló wà. tó gbogbo ìtàn ń gbé kiri yẹn wọn tí ì rí ọlọ́run gidi gbé o. ọlọ́run bàbá wa tó wà lọ́run náà dẹ̀ mọ̀. ẹ má bá ṣe yín lọ bàbá mi ìwé wa yín tì. ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ àwa máa fà á fún wọn a máa fà á já. gbogbo ibikíbi tá a bá dé all over the world a máa fà á náà ní títí tó ń fi fara wọn. God bless you sir. rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.